in-law. Bàbá the in-law. Àwọn eléyìí. Èmi ni mi ò méjì. Bẹ́ẹ̀ni. Any in-law is a counter. Ọmọ rí yín. Orí mi. Àwọn ọ̀rọ̀ kan ní dárin nílẹ̀ mo sì mọ̀ wípé kò yẹ kó jẹ́ kò tí ẹ lè jẹ́wọ́ gan. Gọ́lẹ́ jẹ́ mi ò tó bá ti jọ́rọ̀ tí ọ̀dà. Ẹ lè bá lọ́wọ́ tèmi. Ìyá landlady ó ṣe bí ẹni fẹjọ́ sùn kò fẹjọ́ sùn mi ó fẹjọ́ sùn èmi gẹ́gẹ́ ó dàbí pé mò ń fetí kọ́ mọ́. Ni mo wá ní kí n bí ó léèrè pé ṣé wọ́n ní o àbí wọ́n kọ́ ń gbọ́. Think say you dey wise. Ilá mo sọmọ tó wá jẹ́ tọmọ ni o mo sì ọmọ o. Ilọ̀. Kò sí bó ti wá lè sọmọ tó o lè sọmọ tó mi torí bí mo ṣe wà èmi mò ń fáwọn gọ́vnọ̀. Bàbá mẹ́sàn-án ilọ̀ bàbá mẹ́sàn-án a ní ọmọ yẹn ìyàwó méjì ọmọ mẹ́sàn-án nítorí ẹ̀rẹ́dí sáyẹ̀dì. Ọlọ́run ní orí bẹ́ẹ̀ ó yìí ṣe wá àmì orí Ọlọ́run ni èyí ta dànù. Ẹ tí ẹ lè fi gba ọwọ́ bò àwọn bẹ̀rẹ̀. Dẹ́kun tí ara ẹ bá dá pé dáadáa bí mélòó ló lè ṣe. Kínkín tí n bá ṣe lójúmọ́ bí 15. Ó ṣe 15. Ẹ mọ́ dànù 15. Ó ṣe 15. Ẹ mọ́ dànù 15. Apànìyàn nítorí pé mo máa ní owó èsì ẹ̀. Kò rí di mítà ẹ lọ rẹ gbórin Ọlámídé. No problem. Sórí bó ṣe wà yín help ẹ. I will sort you out. Nínú ọ̀rọ̀ sórí nínú àwọn ọmọ tí mò ń kó kí tó lọ́run sọ tó yọ̀ǹda fún mi lẹ́yìn ìdùnnú àrùn fún mi pé kí n máa ṣe nílò lórí wọn yóò fún wọn nìkan. ńlọ ẹsẹ̀ fẹ́ wá di ńlọ yín báyìí. ńlọ ń sẹ̀ wá dùn lára yín ńlọ. yanni ṣe títí yìí tó kópa bẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ìdí rẹ̀ rí bẹ̀rẹ̀gẹ̀ tó bá lọ báyìí hẹ́rẹ́bẹ́. Mọ́tò fún mi ó ti ń wọ ọmọ mi ó ti ń wọ ọmọ mi lẹ́lẹ̀. ìṣe ní wo títí bẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tó bá yín báyìí. Ó ń wọ ọmọ mi lẹ́lẹ̀. ayé ló àpò rẹ̀ ìgbà sọmọ yẹn bá wọ̀ wọ́n náà tó bá ṣe jẹ́ ńlọ. Mo ti bá dé ńlọ rẹ báyìí. Mo ti ẹ̀ ti dé ńlọ rẹ ni. Gbogbo tí n bá ti sọ abẹ́ ti gé. bẹ́ẹ̀ni ńlọ. Àmì ọyìn lọ. bẹ́ẹ̀ni o. Àmì ọyìn lọ. bàbá yìí lọ. Wọlé kí ló wà nílé. Àtẹ́tí bá ti pa ló mọ̀ mú yóò mọ̀ múlẹ̀ kí ló wà nílé. ṣé ti bẹ̀rẹ̀ báyìí. ẹ ti sẹ́ títí fún mi ní jẹ. títí ni o. Ìbílẹ̀ títí bẹ̀rẹ̀gẹ̀dẹ̀. ó já mọ́ lọ́ọ́ máa kẹ́.